ẹ já kíra wa pé ojú túnra rí ìdí ni pé ìṣẹ́jú kan ní ń bẹ láàrin ikú àti ìyè. Bẹ́ẹ̀ni. Ọlọ́run bá dá wa sí àlọ́ fúnra lára wa náà la tún padà wá torí a ṣèlérí pé à ń padà bọ̀ akànyẹ̀bá ni. Ìròyìn tí a mú yóò jẹ́ ìròyìn òṣèlú náà ni nítorí bá ti lọ́rọ̀ ìdìbò ní òṣèlú ni. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu àbí ká sọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fa Professor Amupitan lé àwọn ilé ìgbìmọ̀ asòfin àgbà lọ́wọ́ ẹ ṣàyẹ̀wò ẹ̀ ẹ̀já wo sókúnjú òṣùwọ̀n wọ́n tiẹ̀ mọ̀ àwọn ààrẹ mọ̀ pé kúnjú òṣùwọ̀n lọ́dọ̀ tó ṣùgbọ́n àwọn asòfin ní láti yẹ̀wò fẹ́nífẹ́ní sókúnjú òṣùwọ̀n lóòótọ́ láti jẹ́ alága àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni mo kẹ́ra ilé ẹ̀kan sí o ẹ kò bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa nínú àwọn ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé ní gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí ìkànnú ẹ̀ tó yẹ pé ó lákàkì jùlọ ni ọ̀nà méjì ni bí ó bá jù bẹ́ẹ̀ lọ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé àwọn kan rò pé ẹ̀yàmẹ̀yà láàrin òfin yẹn tí ó jẹ́ alága àpapọ̀ fún àjọ elétò ìdìbò àkọ́kọ́ wọ́n rí pé inú kó mú láti ìpínlẹ̀ Èkó tàbí kó mú láti ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n eégún kaka tí kájá lẹ́nu ẹni tí àkọọ́lẹ̀ rẹ̀ tó dúró re ẹni ọ̀jọ̀gbọ́n Joas Òjó Àmúpìtàn bó ti yẹ pé ọjọ́ mọ́ ìpínlẹ̀ Kogi kódà àwọn ẹ̀yà wọn ní Kogi náà Yorùbá náà lágbó torí pé ọmọ Ayétòrò Gbẹdẹ òní níjọba ìbílẹ̀ Ìjùmù nípínlẹ̀ Kogi ṣùgbọ́n ní àtò tilẹ̀ Nàìjíríà àárín gbùngbùn àríwá ló ti wá North Central ló ti wá ọ̀jọ̀gbọ́n yìí ọ̀rọ̀ àwọn tí wọ́n jọ ṣàkójọpọ̀ àtúntò sí ìwé òfin ètò ìdìbò ó sì jẹ́ tí kì í kò lẹ́gbẹ́ òṣèlú kan tí wọ́n tọ́ka ìsírí tẹ́ bá wo nígbà tí ẹ rí i pé kò sí àríwísí kankan lọ́dọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú àtakò ní o. gbogbo àwọn tó sọ̀rọ̀ nípa ẹ̀ jẹ́ kó yé wa wípé ẹni tó kúnjú òṣùwọ̀n ẹni tó ní téèyàn lè fọkàn tán ni. tá a bá ń wò láwọn tó jẹ́ alága elétò ìdìbò nílẹ̀ Nàìjíríà tá a bá bẹ́ẹ̀ bí ìkeje ilé àbí kẹfà orí ń woṣu ni o gbogbo wọn tó ẹ̀dá àkó yìí Jẹ̀gá ni o Mahmood Yakubu ni o tí wọ́n jọjọ̀gbọ́n ẹni yìí ó jẹ́ ẹni tó lákòyàwó púpọ̀ lẹ́yìn pé ó jẹ́ igbákejì Gíwà léwe fásitì ìyẹn vice chancellor nílé fásitì University of Jos ó tún jẹ́ pro chancellor ti léwe fásitì Afẹ́bàọlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun wa níbí ó jẹ́ ẹni tó ti fi ìlọ́lẹ̀ tó lápá rí kò ní àjọ kò sí ẹgbẹ́ òṣèlú kan tí wọ́n pè ó ní farakan àwọn tí wọ́n jẹ́ obedient láti pàṣẹ Tanko Yunusa àti agbákejì ẹ̀ àwọn agbáàgbà lágbàtàpá àríwá wọn kan sára sí wọn kíkú oríire àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ gbogbo ni wọn kan sára sí èyí tó le jù bẹ́ẹ̀ ni pé àwọn tí wọ́n máa ń rí àríwísí bíi àwọn obedient àti àwọn ADC ẹgbẹ́ òṣèlú tuntun àwọn gan òrà àríwísí kankan nígbà tí àwọn gan wà nínú ẹni tí ń sọ wípé bí ṣe ń bọ̀ gan ó ń kó àkóyawó lọ́wọ́ bọ̀ ni àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ tuntun lórí ètò ìdìbò. eléyìí jẹ́ kí n rí i pé ọjọ́ iwájú Nàìjíríà sì lè dáa àwọn tó jẹ́ ẹlẹ́gbẹ́ òṣèlú àtakò wọ́n lè rí nǹkan rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú tó ń tukọ̀ léyìí túmọ̀ sí pé àti ọgbọ́n wa tó ń dá sí i àti pé táwọn tó jáde náà bá pèsè nǹkan tó dáa àwọn alátakò náà yóò ní wọn lára àti máa bẹnu àtẹ́ lù torí pé kìí sàn nìkan bí yẹn bá ń kọrin tí yóò bá dùn yóò fi ti ara ẹ̀ gbọ́ ẹ wo táwọn ẹgbẹ́ alátakò ṣe yìí ààrẹ Bọ́lá Tinubu lákànsára sí bẹ́ẹ̀ lẹ́gbẹ́ àwọn àgbààgbà tó jẹ̀sẹ́ bì torí pé nínú péjọpọ̀ tó ti fi lélẹ̀ àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹkọ́ àwọn ọmọ ìgbìmọ̀ adarí ìlú yìí nínú ìta àtìrí àwọn ààrẹ tẹ́lẹ̀ rí tó jẹ́ ológun àtàlágbádá àwọn gómìnà 36 governors nílẹ̀ ní àpéjọpọ̀ sínú Council of State meeting eléyìí tí wọ́n ti forí okò ó sọ̀rọ̀ pé ẹni tó gbé wáyé dáa o ó jẹ́ tẹ̀wọ́gbà o ọ̀jọ̀gbọ́n Àmúpìtàn àti màbábọ̀ rẹ̀ ó dáa ó lábúrò kan tó jẹ́ pé olùṣọ́àgùtàn ni olùṣọ́àgùtàn Àmúpìtàn tẹ́ pé ó kọ tiẹ̀ náà dáa eléyìí túmọ̀ sí pé ẹ̀sìn wájú tẹ̀yìn wò ó sáré eléyìí túmọ̀ sí pé ọjọ́ iwájú lẹ̀ Nàìjíríà torí pé n tó gbé gbogbo lẹ̀ rójú ní ìjọba alágbádá àjọ elétò ìdìbò ọ̀dọ̀ ẹ̀ ló ti wá tẹ́ ẹ̀ bá gbàgbé ètò múlẹ̀ síbi tá a wà lónìí yìí ìlọrọ bí wọ́n ṣe fọ́ méjì da ètò ìdìbò tó jẹ́ tẹ́wọ́gbà jùlọ eléyìí tí olóògbé pàkó oníṣòwò MK Abiola tó jẹ́ olùbò láàrin wọn àti Basiru Tova dídànù rẹ̀ àwọn tí wọ́n jẹ́ tó wà ní gbẹnugbẹnu ọ̀fìn wosù kò ní fẹ́ láti dànù o ṣùgbọ́n ìjọba ológun tìpátìkù bó jẹ́ pọ́n náà fà ńlẹ̀ díẹ̀ bí ìgbín gbogbo èsì ó ti fẹ́ déwájú rẹ̀ tán ó ń fi kánmákánmá ṣe ṣùgbọ́n kankan papamara ló filẹ̀ sínú làásìgbò tàwàdò ní ìpèníjà lẹ́ka ètò ọrọ̀ ajé ni o lẹ́ka ètò ààbò àti ìfẹsẹ̀ méjèèjì múra dáadáa ni o àti àwọn ojú ọjọ́ ẹ̀yàmẹ̀yà ẹ̀sìnjẹsìn àti ibi tó ti rú wárì
torí kó tó dìgbà náà lọ́hùn ẹni tó jẹ́ ààrẹ nígbà náà tí wọ́n táwọn aráàlú dìbò yàn MK Abiola àti ẹni tí ó díje nínú ẹgbẹ́ òṣèlú NRC Bashir Tofa mùsùlùmí ni wọ́n kò sẹ́ni wọ́n sọ̀rọ̀ pé ẹnìkan mùsùlùmí ẹnìkan ni kìrìsìtẹ́nì. kódà látàpọ̀ òkè ọ̀yà wọ́n dìbò fún Abiola púpọ̀ kódà lójú tó dìbò Bashir Tofa ilé túmọ̀ sí pé àṣeyàmẹ̀yà ńgbà náà lọ́hùn bẹ́ẹ̀ ni òsọ̀rọ̀ ẹlẹ́sìn so tí àjọ elétò ìdìbò tá a bá get it right tá a ṣe tó dá sí àṣẹ àtúntò síwèé òfin ètò ìdìbò Nàìjíríà ọjọ́ iwájú rẹ̀ òun wà á kan ọ̀sà ẹ̀ máa pàkíyèsí àjọ elétò ìdìbò sí pé ẹlẹ́tọ̀ọ́ o eléyìí ni ẹ gbọ́dọ̀ fi sínú àtúntò ìwé ètò ìdìbò torí pé àjọ elétò ìdìbò máa dán lóhùn gbà náà lọ́hùn pé tí wọ́n bá mú olùdíje wá bóyá kùdìẹ̀kùdìẹ̀ ń bẹ nù ọ̀dọ̀ olùdíje ọ̀hún láti bí ìwé ẹ̀rí rẹ̀ àjọ elétò ìdìbò lẹ́tọ̀ọ́ lágbára láti sọ pé kó má díje àwọn kan ni ó gbéra wá bóyá àwọn ẹgbẹ́ òṣèlú látakò ni o àbẹ̀gbẹ́ òṣèlú ní ọ̀lọ́lé ẹjọ́ pé ẹni yìí kò kójú òṣùwọ̀n o kò níwèé ẹ̀rí o ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ló ń lọ o pé tí àti wà débẹ̀ àrímbẹ̀ o tátútù bá wa ti bá ìwé òfin ètò ìdìbò wa tí wọ́n rú àjọ elétò ìdìbò lágbára débi pé wọ́n ó lè ṣe screening fún wọn bẹ́ẹ̀ni ìṣẹ̀lẹ̀ ìtọ́ láti díje dìbò tí ò dẹ̀sẹ̀ tí ó sọ wípé wọ́n tọwọ́ òṣèlú bọ̀ ni wọ́n wà bias lọ́jọ́ kan sọ pé kò lè díje. tẹ́ ẹ bá ń wo nínú àwọn tí wọ́n máa ń sọ pé ìpàsípàyọ ń bẹ nù ìwé ẹ̀rí wọn láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ tá a fi dàkókò yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbapò lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ àwọn tí wọ́n lọ́ọ̀dí ẹ̀ mọ́ lákọ̀ọ́kọ́ ní 2015 tó fẹ́ díje náà sọ pé kò kójú òṣùwọ̀n síbẹ̀síbẹ̀ ilé ẹjọ́ kan kò lè sí wáyẹ̀kì gbogbo àná dẹ̀ la ṣe ilé ẹjọ́ kan kò rí yanjú tán ó ti wà lórí ìjọba kan tó wá fún ní ìwé ìsì wáyẹ̀kì attestation dẹ̀ ni pé ó ṣe ìdánwò ní ẹ̀wọ̀n wa pé torí pé kò jáde kò parí ẹ̀kọ́. ẹ wo gba àwọn eléyìí ọjọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìkan ló fẹ́ kó gòjá nínú àti ẹ̀ máa lọ́ọ̀dì pé ìwé ẹ̀rí wọn awúrúju ni torí pé àwọn Alhaji Atiku Abubakar wọ́n kọ̀wé sí iléèwé Chicago State University gbogbo wọn náà gbìyànjú ẹlòmíín lọ́bẹ̀ fúnra rẹ̀ iléèwé fásitì ọ̀hún sì gbé ìwé ẹ̀rí rẹ̀ wá àwọn kan ní pé kì í sọ ọkùnrin lọ́kàwé póbìnrin iléèwé fásitì ọ̀hún ní póbìnrin lọ́kàwé ilé ìfìdí ẹ̀ múlẹ̀ pé nínú àwọn tí wọ́n ti ń lọ́ọ̀dì kíní ìmọ̀ Tinubu nìkan ló fẹ́ kó gòjá rí ìyìn tó sì fa ni pé àìró àjọ elétò ìdìbò lágbára láti máa tọpinpin kó tó di pọ́ńtọ̀ ti ẹ̀ bọ́ọ̀bọ̀nba àti díje dupò ni wọ́n ti máa fi àdá yẹn rí pé ẹni yìí ó dà pọ̀ kójú òṣùwọ̀n ẹ̀wẹ̀ nìkan lọ́kọ̀ fipò rẹ̀ lẹ́nu gẹ́gẹ́ bí mínísítà fọ́rọ̀ ọmọ ẹ̀rọ àti ìdàgbàsókè ìmọ̀ sáyẹ́ǹsì. ilé ẹ̀kọ́ tó lóun ti jáde wọ́n làwọn ò mọ̀ kò sákòólẹ̀ àgùnbánirọ̀ gbogbo ẹ̀rú ju ṣùgbọ́n ọ̀pá kìtìmọ́lẹ̀ ọkọ̀ fipò rẹ̀ lẹ̀ ó dẹ́ni kejì o láti inú bí ọdún mẹ́wàá sáàkó yìí Kẹ́mi Adéọ̀sùn tó jẹ́ mínísítà fọ́rọ̀ ètò ìṣúná òṣèlú gbà náà lọ bó jẹ́ pọ́rọ̀ ti tiẹ̀ ìsìlọ́nà àti àìní ìwọ̀n àtọ́ni tó tóni Kẹ́mi Adéọ̀sùn ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì nígbà tó ń kàwé já ilẹ̀ Gẹ̀ẹ́sì ló sì wà nígbà náà lọ́hùn exception ó sì láǹfààní àti gbà pé tó bá gbà bó bá lọ sọ́dọ̀ àjọ àgùnbánirọ̀ wọn ò fún nígbà tí jẹ́ bàtí pé láti gba ipò gẹ́gẹ́ bí mínísítà kò ń ṣe tìpátìkúùkù ni pé kéèyàn ọlọ́rẹ̀ sí rúùlù tàbí pé kó ní ìwé. síbọ̀ kàwé ó kàwé ó ní ìwé ẹ̀rí tó kójú òṣùwọ̀n. kò sì gbélú ìgbà náà lọ́hùn. àwọn tí máa wá sí rúùlù yìí. àwọn nǹkan tí mo rò pé ó fa tiẹ̀ nígbà náà ni bóyá ìgbéraga àbí gàrú wà ń bẹ. kò rí bẹ́ẹ̀ tàbí ìkánjú. sẹ́rí àwọn èèyàn wa tí ń bẹ ń bí ọ̀làlá ni wọ́n máa fẹ́ láyìn bí lámilámi ni ó dé látòkè òkun àwọn pa àwọn aláwọ̀ lọ́wọ́ bá gbà Olúwọlé ní lọ́wọ́ bá gbà á lọ́wọ́ bọ́ gbà sẹ́yìn pé nísìnyí tẹ́ ẹ bá nípa ẹ̀lẹ́ rán mi ń sẹ́kàn tí èsì mọ̀ pé mò ń pa rẹ̀ tẹ́ ẹ bá rán mi kò sí ní tó burú jù ó kú kémi ọ jẹ dáadáa tí n bá débi tí mo ti fẹ́ jẹun àwọn yẹn lè sọ fún mi pé ẹni tó níwú ẹni tó fẹ́ gba kinní ọ̀hún ó yẹ kó débi fún ara rẹ̀ o gbà yẹn látò fún o àǹtí wọn ni ẹ máa bọ o nígbà tí wọn fẹ́ gba international passport bẹ́ẹ̀ ni ojú àwòlàwò fi gbọ́ bẹ́ẹ̀ àǹtí wọn ní pé ìlànà wà o pé ẹ máa bọ̀ láàfin fún yín o tí wọn bá fún ní àwọn kan tó tọ́ yẹn kò ní sí ní tí ó mú Kẹ́mi Adéọ̀sùn pọ̀lú rẹ̀ lẹ̀ eléyìí la fi sọ pé ìtọ́kànwájú ni pé àjọ elétò ìdìbò àtúntò tí ilé asòfin àgbà ilẹ̀ tó ń pẹ̀ kẹ́lò yẹn sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá rú ẹ̀ kí wọ́n jáwé sóbì kí wọ́n pa kìtì mọ́lẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbo ọdún 2027 kí wọ́n parí gbogbo àtúntò ọ̀hún kí wọ́n sì kó gbogbo ẹjọ́ sínú ìwé òfin àtúntò ìwé òfin ìdìbò kí wọ́n sì rí pọ́n ṣàmúlò rẹ̀ kán sì ṣàmúlò rẹ̀ torí kán kójọ sínú òfin ọ̀dàbí ká ṣàmúlò rẹ̀ bẹ́ẹ̀ni ó rọrùn láti ṣòfin ó rọrùn láti gbófin kalẹ̀. kódà látòkè láti ẹni tó fẹ́ díje fún ààrẹ o gómìnà ni o sẹ́nétọ̀ ni o rẹ́ẹ̀pù ni o ilé asòfin ìjọba ìpínlẹ̀ ni o kánsẹ́lọ̀ ni alága ìjọba ìbílẹ̀ kí wọ́n rí pé ń ṣàyẹ̀wò wọn fínífíní ẹni ẹ bá ní pé ìwé mẹ́wàá ni kó ní kí ìwé mẹ́wàá rẹ̀ kó sì dúró kó fẹ́ méjèèjì dúró. tó lórí ti ọ̀jọ̀gbọ́n àmúpìtàn gẹ́gẹ́ báwọn tí wọ́n mọ̀ tí wọ́n súnmọ́ bí wọ́n ṣe ròyìn rẹ̀ àwa náà fẹ́ kó ṣe ju nǹkan tí wọ́n ròyìn ẹ̀ lọ torí pé ọ̀tọ̀ ní kéèyàn máa bá nǹkan kan bọ̀ láti ibì kan o ọ̀tọ̀ ní kéèyàn ó débò míì kó yí ní tí ó sì padà
torí pé ẹni tó gbani síṣẹ́ ń gbà mí ó ṣàgbẹ́ ni o tó bá jẹ́ pé ẹni tó gbani síṣẹ́ ni ó máa tọ́ka ń ta fẹ́ ṣe fún ni ìjọ náà níṣẹ́ yẹn ti bàjẹ́ tí ó bá fi mú èèyàn láti dúró tirú iṣẹ́ bẹ́ẹ̀ kéèyàn kúkú yọ̀ǹdẹ̀ kó máa bódò lọ. A gbàdúrà fún Professor Amupitan pé Ọlọ́run ní jẹ́ kí àṣìṣe ó bá wọn pawọ́ pọ̀ ṣe ń bẹ̀. àwọn a ti fìtàn balẹ̀ a sì fọkàn balẹ̀ lé lórí pé ẹ ṣe dáadáa wọ́n lè lákòóyawọ́ níbi àwọn ètò ìdìbò tí ó wáyé náà láti mọ̀ ìgbìpín tí àkóyawọ́ yín wà. Lóòótọ́ èèyàn lè sin ẹni tí ó gbà yàn síṣẹ́ táwàgùn ò tiẹ̀ nígbàgbọ́ nínú kí ká yíwọ́ èsì ìdìbò padà torí tá a bá wo èsì ìdìbò tó lọ tó gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọlé téèyàn kan bá sọ wípé mọ̀kàrúrú wà ń bẹ̀ á béèrè lọ́wọ́ ẹ̀ pé ọ̀nà wo ló gbà wáyé kò síbi tí ò ti sí mọ̀kàrúrú o ṣùgbọ́n àwọn mọ̀kàrúrú kan ń bẹ tó yẹ pé kò hàn síta ní tó bá mú olùdíje mẹ́ta tí wọ́n fi ní èsì ìdìbò kan náà tó fẹ́ báramu àbí ìpínlẹ̀ wọlé ní ìpínlẹ̀ 12 ìkejì wọlé ìpínlẹ̀ 12 ìkẹta wọlé ìpínlẹ̀ 12 eléyìí ti fi hàn wá wípé kò sí mọ̀kàrúrù kò sí. kódà ẹnìkan ń bẹ lára méjèèjìlá tó ní 12 tí ó yẹ kó òun ní 3 irú ẹ̀ ní Peter Obi tó sì ní ìpínlẹ̀ 12 tó nílò àwọn ìpínlẹ̀ tí èsì ìpínlẹ̀ abínibí rẹ̀. ẹni tó bá tiẹ̀ tó ń sọ pé ètò ìdìbò yẹn kò lọ bó ṣe yẹ kó lọ tàbí ó ní màgòmágónú á jẹ́ pé onítọ̀hún kàn ń wà wá wí lásán ni torí pé àwọn ibi tó yẹ kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti wọlé gan ni ò ti wọlé ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Kaduna ìpínlẹ̀ Katsina olúùlú ilẹ̀ yìí Àbújá bẹ́ẹ̀ni gbogbo àwọn bẹ́ẹ̀ ni ò ti yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wọlé. Ọlọ́run ràn gbogbo ọmọ orílẹ̀-èdè yìí lọ́wọ́ ẹjẹ́ ayé ìbáná tá a bá padà dé á tẹ̀síwájú Ojú Abẹ lètò ètò lójú abẹ ẹ kú kalẹ̀.